kábíyèsí olódùmarè, ìbà rẹ olódùmarè, mo ṣèbà olódùmarè, lẹ́yìn olódùmarè kò tún ṣẹlòmíì. Olódùmarè náà lọ́ba tó tún kù tó, olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ sí àwọn dídákẹ́ rọ́rọ́, ó tu ọkàn mi lára. Ó mú mi lọ sípa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́. Bẹ́ẹ̀ mi tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìji ikú. Èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú mi. Ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń dùn mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá tèmi gbogbo. Ìwọ dà òróró lé mi ní orí, aago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú báyìí ní ọmọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé tèmi gbogbo. Èmi ó sì máa gbélé olúwa láyé àti láéláé. Àmín. Ìbà rẹ olódùmarè, lẹ́yìn olódùmarè kò tún ṣẹlòmíì. Olódùmarè náà ń lọ́ba tó tún kù. Olódùmarè o, ọba tó ń jọba lọ́run, tó tún ń jọba nílé ayé, tó fọ̀run ṣèbùgbé, tó filé ayé ṣàpótí tìṣẹ̀. Olódùmarè, ọba tí fọba jẹ, ọba tí rọba lóyè, tí ọ̀sẹ́ni tó lè bi bàbá mi léèrè wò. Kábíyèsí rẹ olódùmarè. Olódùmarè o, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Arúgbó ọjọ́ àdàgbà mọ́ tẹ̀pá, àdàgbà mọ́ lo gíláàsì, bàbá mi létí ọ̀fẹ́. Òrọ́mọ níṣẹ́ tí fàyà tì í. Olódùmarè, ọba tó ga fíofío tí ò láfiwé. Ẹ̀kẹrin nínú náà lérú, ẹ̀kẹta nínú túbú, ẹ̀kejì nínú okìnìún. Kábíyèsí rẹ olódùmarè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ olódùmarè, ẹ dákun, mo tún ti dé o. Mo dé kólókó ọmọ lè roko, mo tún ti dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. Mo tún dé mo dé bí ègbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀ sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV náà ni. Ẹyẹ méje èjì àṣà. Èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín àdìtú ọ̀rọ̀ olódùmarè náà ni mo tún dé o. Ẹ ti sọ pé tí n bá ti dé kí n máa pè yín, ẹlẹ́mọ̀ jẹ́ mi ní gbèjégbèjọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko lẹ́yìn odi, mo tún ti dé ṣe yín lọ́rùn, mo pè yín. Ọ̀yá ẹ wá tara ṣàṣà, ẹ wá jẹ́ mi ní ihò tèmi. N ò pè yín fún kú, n ò sì pè yín fárùn. Ìpè ayé ni kẹ́ ẹ máa bá wọn jẹ́, ẹ má bá wọn jẹ́ pé ìtọ̀run. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ olódùmarè, ọ̀yá ìgbàpọ̀ tí yín ẹ jókòó. Mo ní tí mo fẹ́ bá gbogbo ọmọ aráyé sọ. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ọmọ orílẹ̀-èdè Benin, gbogbo ọmọ orílẹ̀-èdè Ghana, Togo, Mali, Ivory Coast, Burkina Faso àti ní gbogbo adúláwọ̀ pátápátá, mo ní tí mo fẹ́ bá yín sọ. Gbogbo ẹ̀yin tí ń bẹ jákèjádò gbogbo àgbáyé tẹ̀ ń láǹfààní láti máa wò mí tàbí láti máa gbọ́rọ̀ ẹnu mi. Mo lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ. Ọ́pdéètì ni bí àṣà àwọn eléèbó. Láṣẹ Èdùmàrè, gbogbo ojú tí ń wò mí, ojú yín ò ní re lédè yín o. Etí tí sì ń gbọ́ mi, etí yín ò ní fàya pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. Àmọ́ ní sí ògùn lò láṣẹ Èdùmàrè. Tó gẹ́gẹ́ bí iṣẹ́ tó lódùmarè ọba gbéràn wá sílé ayé, bá a bá rí n tó jẹ́ pé ó lè pọmọ aráyé lára, àwọn ò sọ fáyé gbọ́ ni. Olódùmarè ọba tó dá wa, tó dá gbogbo nǹkan tá ń lò ní gbogbo sàkání ọ̀dọ̀ wa. Olódùmarè dá wa pé pàápàá jùlọ nílẹ̀ adúláwọ̀, gbogbo ohun tó lódùmarè dá tó dá mọ́ wa, ó dá ládàápé ni, ó sì dá lódùlódù. Olódùmarè ọba tó dá wa náà ló dá ewé àtegbò pé ẹ máa lo àwọn nǹkan wọ̀nyí fún wòsàn ara yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, láṣẹ Èdùmàrè, àìsàn burúkú ò ní kọlù yín. Ìgbóná ò ní wọnú ilé tẹ́ ẹ ti ń gbọ́ mi. Kéwekéwe ayé ò ní kó yín lọ́mọ lọ. Àṣà ayé ìrèrè ayé ọ̀mọ̀ nígbè yín lọ́mọ lọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀
ó mo ti dé o, ṣé ẹ ti jókòó, ṣé máa bọ́rọ̀ mi lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Lọ́dẹ̀ tẹ́ tí ń gbọ́ mi yìí, ọ̀dẹ̀ yìí ọ̀nì ńlá ná, baálé ilé yìí ọ̀nì kúkú òjijì, ilé yìí ọ̀sì ní daworo. Ìbànújẹ́ ni fábíàmọ tí mọ̀jẹ̀sí ẹ̀ tó tojú ẹ̀rọ run ara kejì kò ní dé bá yín láṣẹ Èdùmàrè. Ọmọ yín ò ní tojú yín kù, ẹ̀ ní pòfo ẹ̀ ní ròfo nílé ayé. Ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín láṣẹ Èdùmàrè. Gbogbo ẹni tínú ẹ̀ bá ń dùn ṣe mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Gbogbo ìdáwọ́lé yín yóò mọ yọrí sí rere. Àṣà ayé ìrírí ayé òní kò yín lọ́mọ lọ láṣẹ Èdùmàrè. Àmọ́ gbogbo ẹni tí bá ń bínú èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ẹ bá ń sọ fún tọ̀hún. Ẹnu Olódùmarè ọba ń gbojú méjèèjì lọ́wọ́ onítọ̀hún, yọba ń gbapá méjèèjì lọ́wọ́ onítọ̀hún, yọba ń gbẹsẹ̀ méjèèjì lọ́wọ́ onítọ̀hún. Spíkà tí ń sọ̀rọ̀ nínú onítọ̀hún, Olódùmarè ọwà bá ń gbà, yọba ń bàjẹ́ kùtùkùtù. Onítọ̀hún ọwà máa gbénu lé yọmọ òwúrọ̀ òde. Bí ọba sọ̀rọ̀ jáde ṣe mọ̀ pé Olódùmarè ti bà spíkà tí ń sọ̀rọ̀ nínú ẹ̀jẹ̀, yọmọ ṣe tá ń wọlé o. Bí ọba wá aṣọ tá ń wọlé, yọmọ ọkọ bí àkùkọ ni. Bí ó ṣe máa ń kọnu láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ní wálé ayé bí ejò tó kọjá lórí àpáta tá a sì lè rí pa ẹ̀. Tó ẹ wá gbọ́ o, aṣọ fún yín pátápátá pé gbogbo nǹkan tó Olódùmarè ọba dá tó dá fún wa nílé ayé tá a wà. Olódùmarè dá wa tán ó sì dá wa pé ni. Kódà gbogbo tá a fi máa ṣètọ́jú ara wa, gbogbo ẹ̀ lÓlódùmarè ọba dá mọ́ wa pátápátá. Bẹ́ẹ̀ bá wọnú igbó tẹ́ já ewé kan tẹ́ já mọ́ kejì tẹ́ ṣe gbogbo ẹ̀. Kódà ẹ ṣàgbo bà, ẹ ṣàgbo orí fífọ́, àgbo stroke, àgbo oríṣiríṣi gbogbo ẹ̀ pátápátá ni Olódùmarè dá sínú igbó. Kódà kò sí ewé tó Olódùmarè dá tí ò níṣẹ́ tí ń ṣe. Ẹ má jẹ́ ń tàn yín. Ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko lẹ́yìn odi ní gbogbo orílẹ̀-èdè táwa ti ń sọ̀rọ̀. Orílẹ̀-èdè Nàìjíríà, Benin Republic, Burkina Faso, Mali, Togo àti Ghana àti Ivory Coast tí wọ́n ń pè l'Abidjan. Gbogbo orílẹ̀-èdè yìí pátápátá làwa wà. Gbogbo ẹ̀ la sì ti ń sọ̀rọ̀ jáde. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ṣe eréwé àtegbò tó Olódùmarè ọba dá. Ó dá fún wòsàn ara wa ni. Ẹlòmíì bí wọ́n bá ti sọ pé wọ́n lọ rèé já ewé kan, wọ́n fẹ́ fi ṣàgbóbà. Bẹ́lòmíì ọba sọ̀rọ̀, wọ́n sọ pé wọ́n ti ń ṣoògùn. Ẹ dákun, ṣoògùn leléyìí. Gbogbo wa pátápátá àìmọ̀kànmọ̀kàn Olódùmarè ọba ò ní jẹ́ a fi máa ránra wa lọ sọ́run àjàǹtẹ̀. Olódùmarè ọba tó dá wa ń bọ̀ ló déwé àtegbò. Ẹ má jẹ́ ń tàn yín, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fọ́ tá à ń jẹ. Iṣẹ́ ìwòsàn tọ́pọ̀lọpọ̀ ń ṣe kìí ṣe kèrémì. Olódùmarè mọ̀ káre o. Olódùmarè o. Olódùmarè. Olódùmarè o. Mo mọ̀ ṣèbàrẹ́ o. Mo fìyìn fún ọ. Olódùmarè ọba mọ̀ fẹ́ràn àwa èèyàn o. Lórí ìkànnì yìí, a mọ̀ fún yín lóríṣiríṣi àwọn nǹkan ìtọ́jú ara ẹni. Bí àgbóbà, bí táífọ́ọ̀dù, bí stroke àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bójú ẹni bá ń ṣe bàìbàì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi. A mọ̀ fún yín láìpẹ́ láì jìnnà. Àmọ́ tó mú wa jáde wá lónìí, update ni lórí tí ń ṣẹlẹ̀ lórí àwọn oògùn tá à ń lò tó jẹ́ pé sì ń ṣàkóbá fára ẹni. Ṣé ẹ mọ̀ pé báwọn olóyìnbó bá sọ̀rọ̀ àwọn oògùn ìbò tá à ń lò, wọ́n sọ pé overdose. Kí ni ń jẹ́ overdose? Wọ́n sọ fún yín ìtumọ̀ overdose tí wọ́n ń sọ. Ṣé ẹ mọ̀ pé
àwọn oògùn èbó tí à ń lò tá ń lò sẹ́nu ara ẹni. Àwọn oògùn èbó yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé bá a bá ti lò ó ní ìwọ̀ntúnwọ̀nsí. Ó níwọ̀n tó yẹ ká lò, tó yẹ pé béèyàn bá ti lò kọjá tó yẹ kéèyàn lò, wọ́n sọ pé ó ti lo overdose. Èyí nù ni pé ó ti lò kọjá tó yẹ kó o lò, ó ti kọjá àyè ẹ. Ṣé ẹ sì mọ̀ págbo àgbo tí wọ́n ń pè lágbo ní Yorùbá, wọn ò mọ tí wọ́n ń pè lédè míì. Àmọ́ àtúnṣètò yìí á ṣe ní èdè Ègùn, toráwa ò lè fọwọ́ rọ́ Ègùn sẹ́yìn. Àwọn Ègùn jẹ́ kan lára àwọn tá a ti pàṣẹ wọn dìde. Ègùn jẹ́ kan lára àwọn tó ń ti àwa àdìtú ọ̀rọ̀ Olódùmarè lẹ́yìn. A gbọ́dọ̀ sọ pé tègùn bó o ni, a sì gbọ́dọ̀ sọ pé tànàgó bó o ni. Kódà Ègùn ẹ mọ̀ káre o, mo fẹ́ràn nǹkan wọn láyé, gbogbo nǹkan Ègùn ló dáa. Ẹ̀yin tẹ́ ẹ bá ń fojú wo Ègùn gẹ́gẹ́ bíi pé wọn ò jẹ́ nǹkan kan, ẹ tanra yín ni. Nínú orílẹ̀-èdè, nínú àwọn tó Olódùmarè ọba tó bùkún fún, Ègùn jẹ́ kan lára wọn. Wọ́n ní nǹkan ìṣẹ̀ṣe, wọ́n sì pa nǹkan ìṣẹ̀ṣe wọn mọ́. Kódà bẹ́ẹ̀ bá dégùn, bẹ́ẹ̀ bá ṣe báyìí báyìí, wọn ò fẹ́ báyìí báyìí ní Ègùn. Bẹ́ẹ̀ bá ṣe báyìí báyìí, kì í ṣàwọn ni ó ṣèdájọ́ fún yín, àwọn onílẹ̀ wọn bẹ́ẹ̀. Onílẹ̀ àwọn Ègùn, wọ́n gbéra pa. Bẹ́ẹ̀ bá ṣe nǹkan tí ò dá, ojú ẹsẹ̀ làṣírí yín ó tú. Ègùn, nǹkan ìṣẹ̀ṣe wọn wọ́n pa mọ́. Là ń sọ nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire pé àwọn nǹkan ìṣẹ̀ṣe wa ẹ jẹ́ á mú dáadáa lọ́kùnkúndùn. Èyí tó Olódùmarè ọba dá mọ́ wa leléyìí nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Olódùmarè dá wa, ó dá àṣà mọ́ wa, ó dá ìwà mọ́ wa, ó sì dá ṣe mọ́ wa. Àwa múṣe wa àtàṣà wa àtiwá wa, àwa àtàṣẹ́yìn odi. Àtà fáwọn èèbó aláwọ̀ funfun, wọ́n sì ń lò ó, kí sì ń ṣiṣẹ́ fún wọn. Àwọn Ègùn tá à ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n yìí, wọn ò fi nǹkan ìṣẹ̀ṣe wọn ṣeré o, ẹ má jẹ́ ń tàn yín. Wọ́n níṣẹ̀ṣe tó pọ̀ dáadáa. Àwa yìí ní stúdíò sáàrin àwọn Ègùn. A sì bá wọn jẹ, a bá wọn mu, a bá wọn ṣe, wọ́n sì kó wa mọ́ra. Ọlá wọn làwa sì fi ń jẹ lẹ́yìn Olódùmarè. Olódùmarè náà tún ni. Àmọ́ Olódùmarè tún fáwọn Ègùn lágbára pé ká máa jẹ lábẹ́ wọn. A sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Wọ́n ti fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ọmọ ilẹ̀ adúláwọ̀ pátápátá. Nǹkan kan ni mo rí lónìí tó jẹ́ pé ó tún bà mí lẹ́rù, ó tún ṣe mí ní kàyéfì. Àwọn oògùn èbó tá à ń lò, ọ̀pọ̀lọpọ̀ wọn ní ṣàkóbá fára wa. Là ń sọ fún yín, ohun tó Olódùmarè dá fún wa, ó tó wàá tọ́jú ara wa, ẹ má jẹ́ ń tàn yín. Bẹ́ẹ̀ bá bọ́ sínú igbó, bẹ́ẹ̀ já ewé yìí, bẹ́ẹ̀ já mọ́tọ̀ ọ̀hún, tẹ́ já mọ́tọ̀ ọ̀hún, tẹ́ gún pọ̀, tẹ́ lò fáì àgọ́ ara yín, ó níṣẹ́ tí ó ṣe lágọ̀ọ́ ara. Mo sọ fún yín láìpẹ́ láì jìnnà. Kódà ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ẹ nílò àwọn nǹkan kan tó jẹ́ bíi táífọ́ọ̀dù, màléríà, stroke àti tí wọ́n ń pè ní oyún ìju àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ mẹ́sẹ̀jì wa. Mo júbà yín o, gbogbo ẹ̀yin tẹ́ ń da ewé àti egbò pọ̀, tẹ́ jẹ́ bàbá wa. Àbọrúbọyè o, yóò mọ̀ ju yín ṣe láṣẹ Èdùmàrè. Mo júbà gbogbo ẹ̀yin àgbààgbà tí ń jáwé tí ń jégbò. Olódùmarè ọba ọmọ máa gbà fún yín. Ẹ ní ṣe wé já láṣẹ Èdùmàrè. Bàbá mi Aṣíwájú, mo júbà yín o. Ìdí ìrókò, mo júbà yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń jáwé tẹ́ ń wagbò ní Benin Republic pátápátá, mo júbà yín. Ẹ dákun ẹ jẹ́ bá mi ó ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ń jáwé tẹ́ ń wagbò ní gbogbo Ìdí ìrókò, Ìkọ́ Ọ̀lájé,
mo júbà yín, ẹ jẹ́ bà mí ó ṣe o. Bàbá Àlíà, gbogbo yín pátápátá mo júbà. Ẹ dákun ẹ jẹ́ bà mí ó ṣe. Kábíyèsí Oníkọ̀ọ́, bàbá mi àgbàlagbà, adé apẹ́ lórí bàtà ọ̀pẹ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ ó sì jẹjẹjẹ lọ́wọ́ yọ̀dọ̀ kìnní láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyèlóyè tẹ́ tọ́ lórí àpèrè tẹ́ sì ń bẹ lórí àpèrè, mo júbà gbogbo yín pátápátá, ẹ dákun ẹ jẹ́ bà mí ó ṣe. Gbogbo yín kábíyèsí fàyìn, kábíyèsí o, kábíyèsí o, àfiyèsí ọba àfàyìn, mo júbà yín kábíyèsí, ẹ jẹ́ bà mí ó ṣe o. Ọmọ gbéníṣín ni mí, mo kéré gangan. Gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí òòṣà Ṣàngétọ́, mo júbà yín, ẹ dákun ẹ jẹ́ bà mí ó ṣe o. Bí n bá ṣẹ̀yìn ẹ foríjì mí, ọmọdé ò lè mọ̀rí jẹ kó má ra lọ́wọ́. Gbogbo yín pátápátá, ìbà yín o ní Benin Republic, ìbà yín ní Ghana, ìbà yín ní Togo, mo ṣèbà yín ní gbogbo ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò gbogbo àgbáyé pátápátá. Gbogbo ẹ̀yin màámi, alájà, màámi Ṣéná, mo júbà yín o ní bọ́dà. Àwọn èbó olówó nù bẹ́ẹ̀ bá gbọ́ páwọn tí ń ṣẹ́wó, tá a lè fòótọ́ ọnú, tí wọ́n fòótọ́ ọnú ṣẹ́wó bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti Nàìjíríà tẹ́ wọlé sí Benin Republic báyìí gbọ́n láti ìdí ìrókò bọ́dà. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ́wó yín, ẹ̀yin ẹ pe nọ́mbà wọn, wọ́n ṣẹ́wó fún yín, wọ́n ṣẹ́ fún yín, wọ́n sì fìbẹ̀rù Olódùmarè ṣe torí àwọn níbẹ̀rù Olódùmarè ọba lọ́kàn. Wọ́n ṣẹ́wó yín fún yín bó ti yẹ kí wọ́n ṣe, wọn níyàn yín jẹ o. Béèyàn ṣe máa ń dórílẹ̀-èdè míì tó jẹ́ pé wọ́n gbàgbàgbà kó tó di pé onítọ̀hún mojú ilẹ̀ tí wọn ò rí bẹ́ẹ̀ o, wọ́n tọ́ yín sọ́nà. Bó bá jẹ́ Ghana lẹ́ ń lọ, kò sórílẹ̀-èdè tẹ́ bá ń lọ láti Benin Republic, bẹ́ẹ̀ bá ti wọlé láti ìdí ìrókò ni o. Bẹ́ẹ̀ bá ti pè wọ́n tí wọ́n ṣẹ́ náírà yín sí owó Faransé tẹ́ ń lọ, wọ́n tún tọ́ yín sọ́nà. Kódà wọ́n mú yín débi tẹ́ ti wọ mọ́tò, gbogbo bẹ́ẹ̀ ṣe rìn tẹ́ fi débi tẹ́ ń lọ. Àwọn eléyìí mọ̀ ń pa ẹ̀. Nọ́mbà wọn nù, òun ni mo fi síta wọn. Ẹ wo nọ́mbà wọn, a máa ṣèpolówó wọn láìpẹ́ láì jìnnà. Tó gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, lẹ Yorùbá káàárọ̀ òjíire, ní gbogbo ilẹ̀ adúláwọ̀, àwọn oògùn kan ń bẹ tó jẹ́ pé tí ń ṣàkóbá fára wa. Oògùn ìbò ni, a mọ̀ bóyá wọ́n fẹ́ fi reduce population wa ni, a mọ̀ bóyá wọ́n kàn fẹ́ fi máa pa wá dànù ni. Àwọn oògùn kan ń bẹ táwọn èèyàn ti ń lò ní ìsìn o tó jẹ́ pé tí ń ṣàkóbá fára. Gbogbo yín pátápátá ẹ wá gbọ́rọ̀ lẹ́nu mi. Bí n bá sọ fún yín pé náà ń jó lórí omi, ẹ dákun ẹ sọ fẹ́mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ẹ ní kí n lọ rè kérú ẹ̀wà n ó kó fún yín. Bí n bá fẹnu mi yìí góbì fún yín, ẹ dákun ẹ má jẹ́ ẹ̀, ó ṣeé ṣe kẹnu mi ọmọ ọrùn kí n mọ́ fọ yín. Àmọ́ bí n bá sọ fún yín pé náà ń jó lórí omi iṣẹ́ ẹni rí kérú ẹ̀wà n ó kó fún yín. Àwọn oògùn kan ń bẹ tó jẹ́ pé a ti ń lò títí ń ṣàkóbá fára ẹni. Paracetamol lásán. Èló ni wọ́n ń ta paracetamol? Bẹ́ẹ̀ bá sì rà á, ó ṣeé ṣe kó jẹ́ òun ní ọ̀ràn yàn lọ sọ́run àjàǹtẹ̀. Ẹ ní bá wọn lo oògùn tí ọ̀ràn yín lọ sọ́run àjàǹtẹ̀ o. Ẹ ní bá wọn kájú kù, ẹ ní bá wọn kú bájá ṣe kù tó ń tògóró. Ẹ sì ní bá wọn wọlẹ̀ bágùntàn ṣe wọlẹ̀ tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Ìta tún gbọ́ rèé o, tá a rí rèé o, gbogbo ẹ̀yin ọmọ àgbáyé pátápátá. Paracetamol lásán ni o. Wọ́n ti ń rán pọ̀lọpọ̀ lọ sọ́run báyìí. Àwọn tí ń lògùn yìí, ẹlòmíì nǹkan dìde yọ sí lára. Ojú ara ẹlòmíì nǹkan yọ sí babẹ̀ jẹ́. Ilé ayé, kí là ń ṣe léyìí fún?
ṣé ẹ mọ̀ pọ́pọ̀lọpọ̀ iléeṣẹ́ ń bẹ tó jẹ́ pé tí wọ́n ń ṣe oògùn èbó bí wọ́n bá ti ṣe tán àwọn kan tó ń bẹ tí wọ́n ń tájẹ̀ tiwọn tí wọ́n ò wò pé àwọn oògùn àwọn ẹni yìí ti ń tà dáadáa lórí igbá wọ́n wá bọ́ sí kọ̀rọ̀ wọ́n lọ máa ṣayédèrú ẹ̀. Nígbà tí wọ́n bá ń ṣayédèrú oògùn tí ń tà níta dáadáa ṣe mọ̀ pé oògùn tí bá ń tà níta tí sì ń ṣiṣẹ́ lójú méjèèjì ọ̀pọ̀lọpọ̀ fẹ́ máa ra oògùn náà wọ́n fẹ́ máa lò ó. Àmọ́ báwọn ẹni bí àwọn èèyàn kà tí wọ́n bá ti rí pé oògùn yìí ń tà dáadáa ń ṣiṣẹ́ wọ́n bá bọ́ sí kọ̀rọ̀ wọ́n lọ rèé máa ṣayédèrú oògùn yìí bí wọ́n bá sì ti ń ṣayédèrú àwọn oògùn yìí. Ṣé ẹ mọ̀ pé ó ní nǹkan táwọn náà ó pò pọ̀ wọn ò lè ṣe bí ọ̀ríjínà bí wọ́n bá ti pò pọ̀ ní tó lè rán yàn lọ sọ́run àjàǹtẹ̀ wọ́n bá máa ta síta kódà ẹ̀ ní rí yàtọ̀ tí ń bẹ ń bẹ. Àwọn èèyàn tí bá sì ń ra àwọn oògùn yìí yóò bá di pé wọ́n bá máa gbẹ́mìí mì àbí káìsàn oríṣiríṣi ó tún máa ṣe wọ́n. Láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ ẹ̀ ní ṣàgbákò burúkú láṣẹ Èdùmàrè o. Àgbákò bí ò mà ní jẹ́ tiyín tayatọmọ tilétilé tẹbí tará. Paracetamol lásán ń ti rán pọ̀lọpọ̀ lọ sọ́run àjàǹtẹ̀ ilẹ̀ ń wo ohun paracetamol burúkú ọ̀hún nù ń sì rán pọ̀lọpọ̀ lọ sọ́run àjàǹtẹ̀ n tí ń jáde sáwọn èèyàn lára nu bí wọ́n bá ti lo oògùn yìí. Ẹ dákun gbogbo ẹ̀yin èèyàn pátápátá tó bá láǹfààní láti wo fídíò yìí ẹ bá ń ṣíà ẹ̀ kó lè kan gbogbo àwọn tó yẹ kó kàn lára. Ẹ ní lùgbàdì àìsàn o. Ẹ dákun ẹ má jẹ́ ká fi nǹkan ìṣẹ̀ṣe wa lẹ̀. Nǹkan ìṣẹ̀ṣe wa pátápátá nílẹ̀ adúláwọ̀ ẹ má jà fi lẹ̀. Bẹ́ẹ̀ bá jáwé ti bí ẹja mọ́tọ̀ ọ̀nì tó jẹ́. Mo ń sọ̀rọ̀ kan bọ̀ lẹ́ẹ̀kan mo sọ pé wọ́n ó mú àwọn nǹkan kan wọ́n ó mú mọ́ nǹkan kan wọ́n sọ pé overdose ní bẹ́ẹ̀ bá ti lò tó bá ti pọ̀ jù. Nínú àwọn nǹkan tá à ń pè lágbo nílẹ̀ Yorùbá ní Benin Republic wọ́n ń pè ní ewé ni wọ́n ń pè oògùn ní Benin Republic oògùn èbó wọ́n sọ pé ewé torí pé ewé àtegbò la fi ṣèpèsè ẹ̀. Àwọn èbó tí ń ṣe oògùn yìí ewé àtegbò ni wọ́n fi ṣèpèsè ẹ̀. Àmọ́ nínú ìpèsè ẹ̀ táwọn ṣe wọ́n tún míṣe àwọn kẹ́míkà kan mọ́ tí ó fi ní bàjẹ́. Ṣé ẹ mọ̀ pé bí wọ́n bá ti ṣe sílẹ̀ báyìí tí wọ́n sì míṣe àwọn kẹ́míkà ọ̀hún mọ́ ẹni ọ̀jẹ́ kó di oníkóńdí bó bá jẹ́ kóńdí níṣẹ́ mọ̀ pé paracetamol kì í ṣe olómi ẹ̀ náà sì wà. Àwọn kan sì wà tó jẹ́ pé kóńdí báyìí ni wọ́n ó ṣe bí ṣọ́ọ̀kì báyìí ni. Ó ní kẹ́míkà tí wọ́n míṣì mọ́ tó jẹ́ kó dà bó ṣe dà ọ́n. Nígbà tó bá wá dà bẹ́ẹ̀ tán ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ́míkà yìí ló jẹ́ pé bẹ́ẹ̀ bá ti lo kẹ́míkà náà bó bá ti pọ̀ jù lára oníṣẹ́ ìjàmbá tí ó tún máa ṣe lágọ̀ọ́ ara ni wọ́n sọ pé overdose ó níye tẹ́ ẹ gbọ́dọ̀ lò. Kò sófadóòsì inú àgbo ẹ má jẹ́ ń tàn yín. Bẹ́ẹ̀ bá ṣe àgbo tẹ́ ẹ gbé léná bẹ́ẹ̀ bá ṣàgbo tẹ́ ẹ gbé lura ẹ bá mu kọ́ọ̀pù 10 ẹ bá láǹfààní láti mu kọ́ọ̀pù kan kò sí ní tó bàjẹ́ ń bẹ̀. Àmọ́ gbogbo nǹkan láyé tá a wà yìí ló lòdùwọ̀n ni. Bẹ́ẹ̀ bá mumi lásán tẹ́ ẹ mú lámujù yọ àfẹ́ẹ̀tì yín. Bẹ́ẹ̀ ni kò sí ní tá a ṣe tó bá ti jáṣe jù yọ àfẹ́ẹ̀tì èèyàn. Bẹ́ẹ̀ bá fẹ́ lo àgbo ẹ dákun ẹ lò níwọ̀ntúnwọ̀nsì. Àmọ́ kò ságbo tẹ́ ẹ lè lò tí ń overdose ẹ má jẹ́ ń tàn yín. Nígbà táwa wà ní kékeré tá a wà ń gbé níṣí bàbá tèmi tó bí mi lọ́mọ k'Olódùmarè ó túbọ̀ bá ń lọ́rẹ̀ mi bàbá mi abiyamọ má jìyà lórí ọmọ o.
k'Olódùmarè ọba kó jẹ́ kẹ́mi bàbá tèmi ó gùn fún mi. Bàbá tàwa máa mú àgbo bà, wọ́n rọ́ sínú kọ́ọ̀pù, wọ́n bu gàrí sí, wọ́n ní ká máa mú. Wọ́n yọ ẹgba tì wá lọ́rùn, á mú o. Ẹ dákun, ẹ má jẹ́ ká fi àwọn nǹkan ìṣẹ̀ṣe wálẹ̀, àwọn nǹkan Yorùbá, àwọn nǹkan tó jẹ́ pé ọ̀rọ̀ mọ́ nǹkan ìṣẹ̀dálẹ̀ orílẹ̀-èdè tá a wà, àbí ìlú tá a wà, àbọ̀mọbí tá a jẹ́. Àwọn èbó ti fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ. Ní pàápàá jùlọ nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Ẹ lọ wo Brazil, kódà wọ́n ń sọ Yorùbá báyìí dandan lẹ́nu ni. Wọ́n sì tún ń bọ̀gún, wọ́n ṣe ẹ wo eléyìí ná, ẹ jẹ́ ń ṣe àfọyín léléyìí ònu, ẹ wò ó bí wọ́n ṣe ń kí Ògún onírè ònu, ó yẹ wò. Ní bàjá Ògún onírè àgbàgbò, Ògún ìkara àgbàgbìn, Ògún ẹlẹ́mọ̀nà nígbè ṣuṣu, Ògún àkìrú àgbà àgbò, Ògún bẹ́nàbẹ́nà ẹ̀rà oníjẹ, Ògún mákindé ìsìnjẹ Ògún lọ́nìí ojì, bí o bá gba sáfà àgbàgbókí, àgbà ukùfùkù àgbà kẹ́mbèrè. Ògún olódodo lógún òdèmí ọmọ lórí mọ ọmọ tàbùsù. Bọ̀ní nítorí ní fẹ́rẹ́jẹ́ Ògún kankan dé láyé, ẹ̀mú ló kà bèèrè níbà tó dé ìlú rẹ̀ o. Ògún onílé wo olóná ọ̀la, Ògún onílé kankun ọdọ ọ̀run. Bọ̀ní ọmọ bògún fìjà ṣeré o, àrà Ògún pa Ògún. Àwọn nǹkan ìṣẹ̀ṣe wa lẹ́rí pa ti tà sókèèrè o, ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Oògùn paracetamol ni wọ́n ṣe fún wa báyìí o, tí sì ń pààyàn, tí rányàn lọ sọ́run àjàǹtẹ̀, tí tún mú oríṣiríṣi nǹkan burúkú jáde séèyàn lára. Ẹ wo àwọn tí nǹkan yìí jáde sí lára, ẹ dákun. Kí ló fẹ́ gbẹ̀yìn ọ̀rọ̀ wọn, ṣe èyí ṣe kú náà ni? Ní bá wọn kú bá já ṣe kú tó ń tògóró. Ní bá wọn wọlẹ̀ bágùntàn ṣe ń wọlẹ̀ tó ń di bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ikú òjijì ọ̀nẹ́ kánjú pa yín. Ilẹ̀ ògẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tọ́mọ aráyé ń pè alápòkà ọ̀nẹ́ kánjú gbé yín mì bíi kàlòkàlò. Gbogbo ẹ̀yin tínú yín ọ̀bá dùn sẹ́mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Tẹ́ ń gbẹ́bọ̀ ọ̀sán gangan nítorí tèmi. Ẹ ń gbẹ́bọ̀ ọ̀sán gangan nítorí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ẹ forí ara yín gbé náà ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá ń jàṣẹ jẹ nítorí tèmi, ìgbẹ́ ṣòroro nídìí gbogbo yín pátápátá. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá ń rìnrìn àjò nítorí mi, ẹ rìnrìn àjò náà ẹ lọ ni ẹ̀ní wálé mọ́, torá lọ rámẹ́rámẹ́ ni wọ́n ń rí wọn ìrábọ̀ ẹ̀. Tó gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ Bẹ̀nẹ̀, gbogbo ẹ̀yin ọmọ Áfíríkà tá à ń pè ládúláwọ̀ pátápátá, ẹ gbọ́ o. Ògùn tẹ́ ń wò yìí ń ti ń ṣekú pààyàn, ń ti ń ṣàkóbá fára o. Ògùn náà rèé o, paracetamol. Èmi ò mọ àwọn iléeṣẹ́ tí wọ́n ṣògùn yìí jáde, àmọ́ n tí mo mọ̀ ni pé ẹ bá ń share ẹ̀ kí gbogbo ayé ó rí pátápátá pé ògùn yìí ẹ má lò lásìkò tá a wà yìí. Kẹ́nikẹ́ni ó má ro ògùn yìí kí wọ́n má lò lásìkò tá a wà yìí. Ọṣẹ́ tí ń ṣe, ọṣẹ́ tógùn yìí ń ṣe ni ẹ rí wọn o. Ẹ ní ṣe ògùn lò láṣẹ Èdùmàrè. Bọ́ bá tún kù ọ́pdéètì míì, á tún mú wá fún yín. Tó ẹ̀yin olólùfẹ́ mi, ọ̀yá ẹ gbàpò tí yín, ẹ mọ̀ rèé ṣe tẹ́ ẹ bá ń ṣe. Tó wọ́n padà wá, ẹ ń bá wá ní lọ kí n mọ́ bọ̀ ni wọ́n dé ni wọ́n ní dé bá láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo yín o, ẹ kú gbélédùn àti pé orí.